ẹ̀yin èèyàn wa jákèjádò àgbáyé l'Amẹ́ríkà ní United Kingdom, Canada, Europe, gbogbo ibi tó wù kó jẹ́, a kí yín. Lára ohun tá a mọ̀ ni wípé ìjọ pọ̀, kò sì sẹ́ni tí ò mọ ìjọ Zion tí àwọn èèyàn sì ń nàka sí pé ẹ wo ìjọ Zion, Ọlọ́run jókòó síbẹ̀, ó jẹ́ ìkan. Kò wá mọ síbẹ̀, ṣé lórí ètò ti àsìkò yìí ẹ gbọ́ wìnrìnwìnrìn àwọn àlàyé kan nípa àjọ Zion. Lásìkò yìí mo wà pẹ̀lú èèkàn kùgbù tí wọ́n sì tún jẹ́ wòlíì ńlá nínú ìjọ Zion. Mo láyọ̀ láti kí gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá lẹ́ẹ̀kan sí. Olúwatóbilọ́ba Fásùgbà lórúkọ mi. Bẹ́mbẹ́yẹ́kẹ́ lẹ̀ ń pè mí lónìí, ẹ tún wò lóní Bẹ́mbẹ́yẹ́kẹ́. Mo wà pẹ̀lú Prophet of all nations, Prophet Niger. Mo kí yín o, ẹ kú dédé àsìkò yìí. Ẹ ṣeun, ẹ kú dédé ìwòyí o. Ẹ ṣeun, ẹ ṣeun sà, ẹ sà. Ẹ kí àwọn tó ń wò yín jákèjádò àgbáyé, kẹ́ dárúkọ yín gan lẹ́kùnrẹ́rẹ́. Mo kí gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí jákèjádò àgbáyé, both home and abroad. Ẹ ṣé, ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́ o. Àmín. Orúkọ tèmi ni Prophet Léfì Olúwayọmí Àyàdì, tí gbogbo èèyàn mọ̀ sí aka Niger, Prophet of all nations. Ọ̀dà ẹ ṣeun. Nínú ìjọ Zion, ẹ dárúkọ ìjọ yìí gan. Ìjọ Zion, níbi tí Olúwa ti gbé mi dìde fún iṣẹ́ ìránṣẹ́, wọ́n ń pe orúkọ ìjọ yẹn ní Episcopal Cherubim and Seraphim Church Worldwide ní ìlú Zion Pẹ̀pẹ̀ ní Ondo State. Ẹ ṣeun. Ìjọ Zion, kí ni tí ẹ lè sọ fáwọn èèyàn nípa ìjọ Zion gan? Ìjọ Zion jẹ́ ìjọ tó ní agbára, ó dẹ̀ jẹ́ ìjọ ẹ̀mí tí a tọwọ́ ẹ̀mí darí àwọn bàbá wa láti ṣe ìtẹ̀dó àgọ́ Ọlọ́run. Irú ìjọ tí mò ń sọ yìí, bàbá wa tí Ìmáfọ̀, Theophilus Eréjò Àmáfọ̀, tó establish church yẹn, Olúwa pè jáde bí Ọlọ́run ṣe pè Abraham kúrò nílé bàbá àti ìyá rẹ̀ tó lọ ṣe ìtẹ̀dó àgọ́ yẹn ni. Inú igbó agijù igbó ni bàbá yẹn sọ di ìlú ògo, tó jẹ́ pé ó dẹ̀ kó àwọn wòlíì tí iṣẹ́ Ọlọ́run bẹ̀rẹ̀ sí ní tẹ̀síwájú títí tó fi di àràbà. Ìjọ yẹn dẹ̀ ti establish as far as 1951. 1951 to this time, on the 2nd January 1951 ni bàbá yẹn ṣe tẹ̀dó àgọ́ yẹn. Ó dẹ̀ kó àwọn èèyàn wòlíì tó ń bá ṣiṣẹ́. Ìjọ Zion jẹ́ ìjọ ẹlẹ́mìí, ó jẹ́ ìjọ wòlíì tí wọ́n ti ń sọ tẹ́lẹ̀, tí wọ́n ti máa gbàdúrà fún aláìsàn tó máa rí ìwòsàn, instant miracle tó máa ṣẹlẹ̀ nínú ayé wọn. Wọ́n á sọ tẹ́lẹ̀ ohun tó bá fa ìṣòro yẹn, wọ́n á fi ẹ̀mí darí ẹ̀, wọ́n á rí i. Tí wọ́n bá dẹ̀ ti rí tán lójú ẹsẹ̀, Ọlọ́run máa fún wọn ní solution, wọ́n á dẹ̀ heal. Wọ́n gbàdúrà fún òkú wá jí. Òkú ọjọ́ mẹ́ta ti jíde nínú ìjọ Zion. Òkú ọjọ́ mẹ́ta ti ó jíde, tó jẹ́ pé àwọn èèyàn ti sọ̀rọ̀ ìtínú tọ́lọ́run tó fọwọ́ tọ́ ọkàn èèyàn, táwọn wòlíì gbàdúrà tí wọ́n ṣiṣẹ́, ìyanu ṣẹlẹ̀, ó di alààyè. So ìjọ Zion all over the world, ó jẹ́ ìjọ ẹlẹ́mìí, ìjọ wòlíì, àwọn wòlíì ńlá ti jáde nínú ìjọ yẹn. Ọ̀pọ̀ sì ń ṣiṣẹ́, ọ̀pọ̀ dẹ̀ ti jẹ́ ìpè Ọlọ́run tí wọ́n tún fi iṣẹ́ yẹn wá lélẹ̀ fún àwa tí à ń bọ̀ lẹ́yìn. Ẹ ṣeun. Inú ìjọ ti Zion ti ọ̀dọ̀ tí a rí wípé ó ní nǹkan ṣe pẹ̀lú nínú orúkọ yẹn, Cherubim and Seraphim. Báwo làyẹn yẹn ṣe jẹ́? Sí àwọn èèyàn. Ọlọ́run náà là ń sìn. Ní ìjọ Zion tiwa, a ò ń lo àmúlùmálà. Ká ní pé a ṣe eléyìí, a ṣe eléyìí, jù pé àdúrà Jésù nìkan la máa ń pè. Ọ̀dọ̀ ìjọ aláṣọ funfun ni. Ìjọ aláṣọ funfun ni ìjọ wa. Every Sunday wọ́n wà nínú white garment. Ọjọ́
ordinary day o wọ́n lè lo coloured o but that particular Sunday every Sunday white and white ni wọ́n tó máa ń lò ìdí tó ń fi pè wá níjọ alọ́sọ fífún nìyẹn. lásọ fífún nìyẹn. ẹ ṣeun ẹ ṣeun. ìjọ Zion ó ti wà káàkiri gbogbo àgbáyé ó dà kìí ṣe ibì kan báyìí gbogbo àgbáyé ni ìjọ Zion wà. Kí ni ara àwọn nǹkan tí àwọn èèyàn tó fi mọ ìjọ Zion tó fi dá yàtọ̀ láàrin àwọn ìjọ mi? ṣe gẹ́gẹ́ bí ohun tí mo sọ lẹ́ẹ̀kan yẹn ohun tó fi mọ ìjọ Zion tó fi dá yàtọ̀ ni pé ìjọ tó ti máa ń prophesize tó ti máa sọ tẹ́lẹ̀ wọ́n á gbàdúrà wọ́n á sọ mẹ́sẹ̀gì fún ẹ tó dẹ̀ máa rí bẹ́ẹ̀ tí ìṣòro bá wà wọ́n á fẹ̀mí Ọlọ́run darí ẹ̀ kí ló fa ìṣòro yìí wọ́n á gbàdúrà fún ẹ. ìdí tí mo fi sọ̀rọ̀ lẹ́ẹ̀kan nìyẹn pé prophet ó yàtọ̀ sí just pastor torí wọ́n á béèrè ohun tó ṣokùnfà ìṣòro yẹn tí wọ́n bá dẹ̀ ti béèrè àwọn wòlíì tí wọ́n ti fẹ̀mí wádìí wọ́n á gbàdúrà Ọlọ́run máa kọ́ wọn ní ìmọ̀ ó lè jẹ́ omi Ọlọ́run máa ní kàn bless kàn fún ẹnìyẹn kó mu á gba ìtúsílẹ̀. so n dẹ̀ sọ báyìí ni pé ìjọ Zion kì í ṣe bí àwọn ètò iṣẹ́ wòlíì fún yàn láti fi bóyá ra yàn padà ní bóyá láti fi báyàn ṣẹ́gun ìṣòro tó bá ní. a máa ń ṣe a máa ń ṣe ìrànpadà yẹn náà ni so tá a bá ṣiṣẹ́ lọ àárán ẹlòmíì tó bá jẹ́ ibi tí omi wà wọ́n lè mú lọ sí ìrìnbọmi wọ́n á lọ tẹ́ bọmi gbogbo ìṣòro yẹn máa lọ. kì í sí pé a tún ní skeleton kan síbì kan pọ̀ bí ẹ̀mí Olúwa bá ṣe wá direct tó bá ní ó yá gbàdúrà fẹ́ nìyí ó yá gbé omi fún kó mú ẹlòmíì kẹ̀ wọ́n lè ní a lè anoint ẹ̀ bàbá anoint ẹ̀ pé ó yá kan báyìí tolúwa ti ní ká ṣe tá bá ti ṣe pẹ̀lú òtítọ́ àti òdodo ìtúsílẹ̀ máa dé báyìí ni. ìjọ Zion mo ti sọ ṣáájú ìjọ ẹ̀mí mọ́ ni ìjọ tí Jésù dẹ̀ ti ń dá bírà ni tọ́lọ̀ ń bá wa ń sọ̀rọ̀ direct tá bá gbé èèyàn wá á bẹ Ọlọ́run pé kí ni ká ṣe ẹ mo ti sọ ṣáájú wọ́n lè ní ká lọ baptisi ẹ̀ wọ́n lè ní ká ṣiṣẹ́ àdúrà fún bóyá ọjọ́ méje lẹ́yìn ọjọ́ méje yẹn á dìde á rìn ìdè máa já lára ẹ̀ orí gẹ́gẹ́ bí ohun tí mo sọ ṣáájú ẹ bá wo gbogbo àwọn tó ń ṣẹlẹ̀ yìí ó ti ṣẹlẹ̀ nínú Bible ẹ bá wo ìgbà ayé àwọn Èlísà wọ́n fi omi ṣiṣẹ́ ìyanu fún àwọn èèyàn dẹ̀ rí ìgbàlà wọ́n dẹ̀ rí ìtúsílẹ̀ àtàwọn wòlíì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó ń ṣiṣẹ́ lọ́nà àrà nínú Bíbélì. Jésù Olúwa fúnra ẹ̀ ó ṣe iṣẹ́ ìyanu àti iṣẹ́ àmì ó ṣe gbàdúrà fún àwọn èèyàn arọ míì ó ní dìde kó máa rìn ẹlòmíì ó ní kó lọ sí odò kó lọ wẹ̀ ó dá lára sí dá. so ìjọ Zion ẹlòmíì àmọ̀ báyìí ló fi àmà ni Jésù fi rá lójú ó ní kó lọ sí odò ó dẹ̀ lọ wẹ̀ ó dẹ̀ ríran iṣẹ́ ìyanu yẹn lọ́nà àrà lọ́nà oríṣiríṣi ni Jésù fi ṣe iṣẹ́ ìyanu. ìyẹn ni pé iṣẹ́ wòlíì gan wà ní ìbámu pẹ̀lú tí Bíbélì sọ àbí. exactly iṣẹ́ wòlíì gan wòlíì tó bá ń ṣiṣẹ́ tí iṣẹ́ ò bá níbàámu pẹ̀lú ohun tí a kọ sínú Bíbélì ó ti yàbàrà nìyẹn ò yẹn ó ṣe tọ́lọ́run àtọ̀ ò tí ì ṣe tọ́lọ́run torí ó gbọ́dọ̀ ní ìbámu pẹ̀lú ẹ̀ torí ìlànà yìí wọ́n ti fi lélẹ̀ láti inú Bíbélì wá ni ẹ̀mí mímọ́ yìí kẹ̀ àkọsílẹ̀ ẹ̀dẹ̀ ti wà nínú Bíbélì ẹ mọ̀ Jésù sọ pé ó sọ fún àwọn ọmọlẹ́yìn ó ní ẹ̀yin yóò gba agbára nígbà tí ẹ̀mí mímọ́ bá bà lé yín ó lè máa ṣẹlẹ́rìí mi ní Jerusalem ní Judea káàkiri jákèjádò ayé ìgbà tí Jésù fún wọn ní agbára ẹ̀mí mímọ́ yẹn ni àwọn Peter tí wọ́n mú arọ rìn lẹ́nubodè dáradára tí ìyanu ń ṣẹlẹ̀ níbi míì wọ́n lajú afọ́jú oríṣiríṣi sáàmì bàǹtẹ́ Paul ó lọ wo aláìsàn sàn òjìji Pétérù ṣáàdù ẹ̀ ó heal aláìsàn different miracle ló ṣẹlẹ̀ nípasẹ̀ àwọn wòlíì gbogbo àwọn tádẹ̀ ń sọ yìí wòlíì ni wọ́n
kò sí ìlànà kátà lè gbé kalẹ̀ tó tún lè yàtọ̀ sí tiwọn tó bá ti yàtọ̀ sí kì í ṣe tọlọ́run o. kì í ṣe tọlọ́run mọ́ tọ ọ̀rọ̀ rẹ o ẹ̀yin èèyàn wa jákèjádò àgbáyé ẹ jẹ́ àmì ìròyìn lójú òpó ìfi èrò ẹni hàn sí comment section ẹ bá wa dárúkọ yín gan lẹ́kùnrẹ́rẹ́ lẹ́ẹ̀kan sí àti inú ìjọ tọ́lọ́run tí ń lò yín pẹ̀lú fóònù nọ́mbà yín. orúkọ mi ni prophet Léfì Olúwayọ̀mí Àyàdì aka Naja, prophet of all nations. ẹ ṣeun ẹ tẹ̀síwájú. èmi ni olùdásílẹ̀ ìjọ ECCNS Episcopal Cherubim and Seraphim Church of Nigeria tó wà ní òpópónà 36 Okùn Ọwá ní ìlú Olódì Àpápá Àjégúnlẹ̀ GMJ. nọ́mbà yín. My phone number 08075379487. ẹ ṣeun o ẹ̀yin èèyàn wa jákèjádò àgbáyé èyí ni àwọn àlàyé o nípa àjọ Zion. ẹ jẹ́ àmọ́ lójú òpó ìsọfúnni bẹ́yìn bá sì jẹ́ ọmọ Zion ẹ jẹ́ àmọ́ ní comment section o ẹ jẹ́ káwọn èèyàn mọ̀ tèmi tí ń tòótọ́ Olúwatóbilọ́ba Fásùgbà lórúkọ mi Bẹ́mbẹ́yẹ́kẹ́ lẹ́ ń pè mí o lónìí ẹ ti wò lóní Bẹ́mbẹ́yẹ́kẹ́ ẹ máa share ẹ̀ fáwọn ẹlòmíì lóní Bẹ́mbẹ́yẹ́kẹ́. Isnad Homes and Properties real estate tó fà kọyọ wọ́n talẹ̀ talẹ̀ ralẹ̀ lóríṣiríṣi. Isnad Limited you are too much o. ẹni bá mọ̀nà ló yẹ ká tẹ̀lé kó lè fi wá mọ̀nà. Isnad lónìí industrial land ó ń bẹ níbí bẹ́ẹ̀ fẹ́ ṣe commercial farming ẹ má bọ̀ wá. àní bẹ́ẹ̀ fẹ́ ralẹ̀ láti ṣe real estate àbò fẹ́ nímọ̀ nípa bó ti ṣe ìrọ̀rùn ló bá dé nílé iṣẹ́ tiwa. Isnad Homes and Properties ó táwọn yọ ẹjọ́ ilẹ̀ fún ilé gbígbé ń bẹ lọ́pọ̀ yanturu bẹ́ẹ̀ bá wà dòwò pọ̀ pẹ̀lú ìfọkànbalẹ̀ ní torí agbóhùnjẹjọba àtúnjọ lóòótọ́ torí náà let's build future through real estate. jẹ́ngbọ́ Isnad Homes and Properties real estate tó fà kọyọ wọ́n talẹ̀ ralẹ̀ lóríṣiríṣi tó jójúlówó. Isnad Limited you are too much o. ẹ̀yin èèyàn mi nílé lóko àti ní gbogbo ibikíbi tí ẹ bá ti ń gbọ́ mi tó bá jẹ́ àárọ̀ lẹ́wà ẹ káàárọ̀ tó bá jọ̀sán lẹ́wà ẹ káàsán tó bá dé jáṣálẹ́ lẹ́wà ẹ káalẹ́. mo mú ìròyìn ayọ̀ kan wá fún yín ni o nípa Bẹ́mbẹ́yẹ́kẹ́ TV ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ máa bá mi wò ó. ẹ wo ó ní lèmi náà máa ń wò ó ṣẹ́rí tí n bá ti ń wò mo máa ń gbàgbé ìrònú mo tiẹ̀ máa ń gbàgbé pé bóyá mo jókòó ni tàbí á mo sùn tàbí á mo dúró. tẹ́yìn náà bá ti ń wò ẹ máa rí ọgbọ́n kan tàbí méjì kan níbẹ̀ ẹ máa ṣe kí ni ẹ máa tẹ̀ sójú ẹ̀ kẹ́dẹ̀ máa wò ó. God bless you. Bẹ́mbẹ́yẹ́kẹ́ TV.